Welcome to my life and afterlife. My name is Aitale Abiyamo. God. I came across a couple of videos. And Thiefnubu. Mo ṣe bí àwọn Yorùbá máa ń ní ajá tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. O ti wá sọ̀rọ̀ ẹ di ṣíṣe. Eṣinṣin tó tẹ̀dó kò wọ sàárè. Níbi tẹ́ ẹ bá yé dé. Wọ́n ń ṣe dàgà, dọ́rọ́, dágé. Wọ́n ń ṣe àdágìlá sá káàkiri. Ìgbà yìí láàárọ̀ ẹ. Dárúgbó ń sunkún àìlèyìn. What's your age? A minute to grave. Wọ́n ń pèrè ní youth. Òun fò sókè, òun fò sílẹ̀. Mo ti ẹ̀ rí ẹ. Àwọn ìwọ àti anyway ṣá mo kí ọ̀tá, mo kí òpè. Ọ̀tá máa jẹ́ òpè ò lè fọ́hùn. Ṣé orí ayò tó ń ta lọ́wọ́lọ́wọ́ ẹ̀? Mo rí ẹ. Àwọn ará òkè ọya tẹ́jọ́ ń tayò. Wọ́n ti ní òkójú òṣùwọ̀n. Wọ́n ní ò kì í ṣe mùsùlùmí òdodo. Wọ́n rí sọ. Òun ti ẹ̀ bẹ̀rù ara ẹ̀. Tó bá lọ gbókìtì lórí àga tó fi orí nalẹ̀ ńkọ́ ló bá tán. Ṣé bí wọ́n ṣe ń kírun ni? Abirú adójútì ni akúmàmójútì. Òmójú òmọ́ra. You're just ridiculing yourself. But kì í ṣe ìwọ náà. Kì í ṣe ìwọ náà. Ọlọ́run ló ń wò bí mo ló ń bẹ̀san. Ẹ̀san ló ń tì ẹ́ káàkiri yìí. Kámàrè. No, orí mo like Hausa tó lo glasses tó wà ní right hand side ẹ. Ó ń wò pé kí ló ń ṣe ni. Ó ṣá ń copy Buhari. Nígbà Buhari náà jókòó sórí àga. Ó jókòó sórí àga ní mọ́ṣáláṣí. Gbogbo àwọn yòókù ń forí balẹ̀ fún un. Òun ti ẹ̀ jókòó kò tí ẹ̀ gbìyànjú. Nígbà tí gbogbo èèyàn ti wá jókòó gbẹ̀yìn ló wá. Wàhálà ló kó rẹ̀ sí. Ìwọ ló mọ bí tá rẹ̀ kù sí because mo wà ká ṣe pé tí ẹni tó ṣe fídíò yẹn tó bá súnmọ́ ẹ tó máa gbọ́ tẹ́yìn ẹ ṣe kàn. Tí ẹ bá ẹ nìyẹn o. Tó bá tiẹ̀ máa bẹ̀rẹ̀ ṣé bó ṣe yẹ kó bẹ̀rẹ̀ nìyẹn. Dàgẹ̀dẹ̀ ló ná. Nǹkan tó yẹ kó sọ ó sọ. Nígbà tó kì í kírun déédéé. Mo wà ká ṣe pé nígbà tó wà kékeré tí wọ́n rán ẹ lọ sílé ike ó máa sá káàkiri ni. Ahmed lórí ahọ́n. Ó dẹ̀ kó rẹ̀ sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ. Olólùmọ̀ràn ni. Àwọn wo gan ló ń bá rìn? Àwọn wo gan ni advisers ẹ náà? Ó kàn ridicule rẹ̀ right front all over.
ìyẹn náà dáa, ọ̀bọ ló máa parẹ́, ọ̀bọ ló máa parẹ́. Pẹ̀lẹ́ o. Níwòyí ọ̀la o, màdènìyàn, màdènìyàn o, màdènìyàn. Ọ̀bọ tó fẹ́ déèyàn, ṣé wàá rí èèyàn òun dà? Ò tiẹ̀ tí ì jókòó, ò tí ì nasẹ̀, ó wọ̀lú pàṣẹ ó yankọ pàró. Ojú yọbọ tí wọ́n mú sí, ó wọ̀lú pàṣẹ ó yankọ pàró. Kí ló ń ṣe ẹ́ náà? Ò tí ì débẹ̀ o. Una land the plane sí presidential whatever. For 3 hours. They cleared the road for you for 3 hours. You're not even yet the president. O ti ń fi ara ní àwọn mẹ̀kúnnù. Ṣé báwọn tó fẹ́ jẹ president lórí náà nìyẹn? Mẹ̀kúnnù, ẹ kú tiyín o. Ẹ jẹ. Ẹ jẹ kúgúyà. Wọ́n ti bá yín kó dé. Wọ́n ti bá yín kó dé lójú páálí. Bọ́lá tèkìtì orí. Báwo náà ló tiẹ̀ ṣe rí náà? Orí gẹ́mí bí olóńgbò tó kì sínú omi. Ẹ ti lé Èkìtì, ẹ ti lọ fowó ralẹ̀. Ó fún ní ẹni jalè lẹ́ẹ̀kan, ìwọ́n tí ẹ jàjẹ kọ́ lọ. Orí gbogbo yín tẹ́ ẹ jọ kóra yín jọ. Orí gbogbo yín tẹ́. Ṣé orí? Ó lè lọ síbi gbogbo. Ṣòro náà Ìbàdàn tó lọ yẹn. Ó máa tẹ́bọ̀ bẹ́ẹ̀. Ìwọ àti sẹ́nitọ́ ojú yín jọ yọbọ náà ni. Àwọn tí wọ́n dàgbà tí wọ́n dánú tí wọ́n tó lé. Ẹni tí ò tọ́ sóyè tí wọ́n gbé síbẹ̀. Olè náà ni ó lè gbé, ó lè gbà. Òun náà ló ṣe jẹ́ kó náà lọ olè tó mú wá fún. Wọ́n tún fi joyè. Wọ́n fi joyè fi wá joyè. Rí pé orí yín ò pé. Ìfiwá joyè. Ṣé ìwà tó wù yẹn Grandola? Ìwà tó wù yẹn àti wá títí báwo tẹ̀ ní gbogbo yín kan ṣe rí náà? Irú ọbẹ̀ wọ ìkó gbé kó wú jango. You're so full of yourself. You're so full of it. You're full of shite. Bí àṣà àwọn Irish. I saw another video of you, Bola. Mo rí ẹ níbi tó ti ń feel cool about yourself. Mo rí ẹ níbi tó ti ń sọ̀rọ̀ láàrin ìwà àti àwọn political thieves. You're not saying you're saving Nigeria for your own children and generations yet unborn. I can see your clique. Gbogbo yín náà ni. The few tẹ́ǹdà millions láàmú. Ó sọ pé they only need láti guide the votes. Really? Okay. You're so blinded by your self-centered ambition. You have absolutely nothing to offer. All you presidential aspirants, you are all bunch of thieves. You've been doing this thing for the past God knows when. 13 shekini, 13 buying in government in one level or another, in one position or another. Step aside.
dèpòdépò ẹ̀ wá máa relinquish power whatsoever. Mo rí ẹ tó ń sọ àwọn náà wọ́n mìírí wọ́n wo bí tí ìyá máa jẹ lára ẹ̀. Wọ́n wo bí tí ìyá ìwọ wọn kò sẹ́ni fẹ́ ìwọ tí wọ́n fẹ́ sùn jẹ. Ẹni tá a fẹ́ sùn jẹ tó wá mípo tó fi rárá tó dúró sẹ́yìn àrò. Ìwọ tó tún rí pé o fẹ́ lọ sọ́dẹ̀ tó o ti bẹ̀rẹ̀ dẹ̀jẹ́, o ti gbàgbé pé ìta máa ń lọ́mọ wálé. Ìwọ tó ti wùwà pa, ìwọ tó ti gbógun ní ẹ̀ tó ti gbé ta, o ti torí nǹkan tó fẹ́ jẹ, o ti ta nǹkan tó yẹ kó o jẹ, o wá ń lé, o ò lè bá mọ́. It's a fact. This is reality. Your time is past. It is past. Gbogbo eléyìí tó ń ṣe yìí is drama. It is drama. You're just show of shame. It is a show of shame. Ló yánu fèrè, ló yánu fòrò, ló gbẹ́nu sókè tọ́tọ́tọ́ bí ajúwe ọ̀kan, bí ìtọ̀ ọ̀kan lé. Ló mí ìka, ló ń kúrú ló ń ga. Ló wá kágbádá wọ̀ bí. Ó dàbí ìgbà tó bá wá gbádá fún hánjà. Ló kó gbogbo ló kàkọ́ pa aṣọ bí áyán. Mo wò pé look at this man. You're gonna collapse. Ó máa break down. Ṣorí gbogbo who are you showing off? Ta ló ń ṣe show off fún gan-an? Kí ló ń prove? What are you proving? What do you want to prove? To who? Àwọn wo ló ń impress? Because you're nothing. You're nothing to write home about. Tó bá bí ẹ̀dá, tó bá bí ìpòrí máa pọ́pọ̀ ìyáláyé ẹ̀dá lọ Amẹ́ríkà. Ṣùgbọ́n kò tẹ̀ sọ́pọ̀ òkè o, Amẹ́ríkà o, tí ẹ bá mi lọ sọ́nà ọbẹ̀ àti wá àtàtìkù ẹ ṣeré lọ. Tó bá bí pọ̀rí máa pọ́pọ̀ ìyáláyé yín dà, ẹ lọ ọbẹ̀, ẹ lọ juwọ́ sí wọn. Ìwọ tó jẹ́ pé ìgbà péréte báyìí ni o máa tó lọ France. Kò tiẹ̀ kí ṣe pẹ̀lú gbogbo bó ṣe ń fò sókè tó ń fò sílẹ̀. Energy tó ò ní láti jọjọ́ yìí. Nǹkan tó ò ṣe láti jọjọ́ yìí tó wá kó gidi mọ́ tó hẹrí ara mọ́. Abẹ́kùbẹ́kùn ló wà yìí. Nǹkan tó ò jẹ́ láti jọjọ́ yìí tó wá ń jẹ́ tó hẹrí ara mọ́. Bẹ́kùbẹ́kùn ni. Ẹjọ́ máa tanra yín. Eré kí lajá ń bẹ́kùn ṣe. Ọ̀bọ ló máa parẹ́. Ọ̀bọ náà fẹ́ déèyàn. Easy. Wọ́n lọ sọ́dọ̀ ọba of Lagos. Ìyẹn tiẹ̀ dákìní dọ́rọ́. Ọba tí ò láṣẹ lẹ́nu, ọba tí ò ládé. Ṣebí wọn náà ló fi sóyè. Ó wá lọ, ó dùn mí fún ẹ o. Ìwọ tó jọmọ Yorùbá, ó wá lọ kí ni mo fẹ́ forúkọ yẹn náà ṣe o. Ọlọ́pàá náà. Gbogbo ibi tí Buhari ṣà lọ ni wọ́n náà lọ. But lélẹ́yìí wọ́n fi wọ́ sápá ọ̀tún, ó lé apá tún. Wọ́n fi sanwó sápá sí.
olè apá òsì ó yẹ kó bá dìde fún ẹ kó o jókòó nítorí níjọ́ kìíní àná nígbà tí Buhari lọ sáàfin Akiolu or whatever is his name ọba onípòsí ọba olówó pósí tó lọ sọ́dọ̀ ẹ̀ ó dìde mi ò gbọ́ rí ó dìde ọba dìde lórí ìtẹ́ Buhari wá jókòó lé that in itself has spiritual meaning mi ò tí ì rọ́bọ̀ tó fẹ́ lọ kí Queen of England á wá dìde lórí ìtẹ́ àwa ní kí head of state yẹn kó jókòó sí it's never done ẹ ṣáà mú gbogbo ẹ dorí ẹ kodò ẹ wá rò pé torí pé o ti wá kọ̀gbà yín sí á wá túbà kò ní túṣẹ́ ó lè túbà kó lè túṣẹ́ ó ní tó yẹ kẹ́ ẹ ṣe rìn ó ní tó yẹ kẹ́ ẹ ṣe tọ̀ but ibi tó yẹ kẹ́ ẹ fi rìnà lẹ fi rìn so ó dàbẹ́ ní pé sẹ́ǹsì Akiolu sẹ́ǹsì pé ìjọsìn tí Buhari wá Buhari náà ni tó wá tó ń dìde tí Buhari jókòó sórí àpèrè can you imagine àfinipé ní àfihàn pé yan tí ọjọ́ wo lẹ rí ní àwọn politician lọ kí wọn lókè ọ̀yà tí ẹ̀mí àwọn àbí ó wá dìde lórí àpèrè tiẹ̀ ó wá ní kíkọ́ jókòó sí ọjọ́ wo ẹ̀yin ọmọ àlè ẹ̀yin àsán ọmọ àlè àti kúkúrú àti gógó àtàgbà tọmọdé yín ẹ̀yin àsán ọmọ àlè tí fọwọ́ sí júwe ilé bàbá rẹ̀ wọ́n ní agboolé tó bá tó ń tò tó ń túbà tó ń túṣe ọmọ àlè bẹ́ẹ̀ ni ò tí ì dàgbà ẹ̀yin ọmọ àlè ẹ ti wá dàgbà báyìí o ẹ ti dàgbà ọjọ́ ti dalẹ̀ fún yín báyìí kódà ẹ wá pọ̀ bíi bàbá ìṣúà kò síbi tẹ́ẹ̀sì lẹ́yìn àtòkò wá balẹ̀ jẹ́ yìí kò síbi tẹ́ẹ̀sì ṣé bí wọ́n ní tó bá fẹ́ rú ìjọba èèyàn ò ní kú ẹ̀yin ẹrú lásán ẹ̀yin tí wọ́n bí re tẹ́ ẹ̀rẹ́ ní re bí yín ẹ̀yin tẹ́ ẹ̀ ní tán re tẹ́ ẹ̀ wùwá re tẹ́ ẹ̀ ṣe re ẹ wá ní rere máa jẹ rere ò lè jẹ́ tiyín jẹ́rí ẹ̀fọ́ tẹ́ ẹ rò lẹ́yìn ìyàn tẹ́ ẹ gún lẹ́yìn kó dáa ẹ̀yin ní kọ́kọ́ lẹ máa jẹ́ ẹ̀yin àti àwọn fíù tẹ́jọ kóra yín jọpọ̀ náà òun náà lẹ́jọ́ máa jẹ́ ó ní kó 50 million youths sí military kó máa jẹ àgbàdo ṣàgbàdo lọmọ ẹ ń jẹ àgbàdo lọmọ ọmọ ẹ ń jẹ ò ní anything to offer kó gbé kínní ìwé can you hear yourself Bọ́lá ó sound ras òun ní taste òun ní class kò sí yàtọ̀ nínú àwọn ṣebí wọ́n ní bàbá àwọn boys kò sí yàtọ̀ nínú ìwà àtàwọn boys ẹgbẹ́ kínní ìwà kíní nǹkan ọ̀hún what is the kíní ẹgbẹ́ kínní ìwà ìwọ̀n ló kàn ó wá jẹ́ oyè àjẹwọ̀ ṣé ìran bàbá lákù bàbá ẹ̀ wọ́n róyè jẹ ṣé wọ́n ti ìdòyè baálé àbí mọ́gàjì àbò lórí ilé kó tó mọ ní kó gbé kínní ìwà ìwọ̀n ló kàn tá ní kí ló jẹ́ kí ló já mọ́ kí lórúkọ aṣọ ẹ gan-an nílé aláró torí mi ò tí ì mọ̀ ní pàtó kó gbé kínní ìwà ìwọ̀n ló kàn kí ló kàn ẹ́ wẹ̀ẹ́ ìwọ̀n ló kàn àbí ẹ ṣáàjọ ń pa ẹjọ́ kún náà ni ìwọ̀n ló kàn like is it your birthright? Did you earn it? Your sense of entitlement is so unreal. You're so full of it. Ìwọ ló kàn pé kí ni? Ẹ wo
ẹ lọ wábì kan wó sí, ẹ lọ wábì kan wọ́ sí, ẹ yí dà sọnù, ẹ yí dà sọnù. Your life ambition is to be president, presidiot. You have absolutely nothing to offer. Bẹ́ẹ̀ fẹ́ Yorùbá nation ti dúró. Mo mọ̀ pé ó lọ fi Yorùbá nation ṣe ṣàkàrà fáwọn kìíní ni. Ó rí nǹkan tí gbàjẹ́ ń sinmi. Wọ́n mú wọn fi jù ẹ́ lórí. Gbàjẹ́ ń sinmi. Àtàwọn tó fún ẹ ní gbàjẹ́ ń sinmi. Àti wọ́n tí wọ́n fún ní gbàjẹ́ kó o sinmi. Níjọ sinmi ni. Gbogbo ẹni bá lóun máa fara ní mẹ̀kúnnù, ara máa ní wọn ni. Gbogbo ẹni bá lóun ò ní jẹ́ kí mẹ̀kúnnù kàn sinmi, àwọn ni wọn ò ní sinmi. Fẹ̀kọ̀ tẹ́lẹ̀ nǹkan, ọmọ tó bá níyàwó ò ní sùn. Òun náà ò ní fojú korùn. Ìwọ adọ́run mòótọ́. Orí ò bá mọ bùsùn. Ìbá tún bẹ́ẹ̀ ṣe. Awólọ́wọ̀ tí wọ́n ti ẹ̀ fẹ́ràn tí wọ́n ṣe pé kíní. Nígbà tó ti lọ bá wọn tò pọ̀ báyìí. Ló ti ó tẹ́ bọ̀ ọbẹ̀ ni. Abíọ́lá tó jẹ́ pé ó ṣe fàlejò, ó ṣe fónílé. Ó gbóúnjẹ fẹ́ gbé ó gbà wo bọ̀. Nígbà tó bá wọn tò pọ̀. Ó wà ń bọ̀ lọ́wọ́ 6 feet níbi tí wọ́n fi há. Níbi tí wọ́n fi wọ́n kódà ikú ẹ̀dìyẹ gan níyì jùkú tó kú lọ. Orí títí ẹ wọ́n bẹ́ẹ̀ sọ, òyìnrín bọ́nà, ṣó ìwọ ọgbọ́n àgbọ̀njù tí pọlọ́gbọ́n lára. Àti wọ́ àti gbogbo àwọn tẹ́jọ́ ń ṣe, ó máa tó jà yín lójú. Ibi ìlà máa wà ó, watching in 3DD. Àbẹ́ ẹ̀ máa rí ni. Ìṣe ẹranko nìṣe èèyàn. Nishe eniyan, nishe eranko. Animal in human skin. Ìmí ẹran di èèyàn. Ìyìn ẹranko lásán. Ìyìn èèyàn tó fara. Ìyìn ẹranko tẹ́ gbáwé èèyàn bóra. Nàìjíríà yín tẹ́ ń kẹ́tẹ̀ mú. Kódà ó ti go up in smoke since 90 gbọ̀ngbọ̀n. Since 90 gbọ̀ngbọ̀n. Pẹ̀lẹ́ tiẹ̀ o. Ògbókìtì kírun. Ọpẹ́lọpẹ́ orúkú ó wá mú ọwọ́. Oh my God. Ó mú ọwọ́ fi support orúkún. Ọya ọkútọ̀ eégún mọ̀gájí. Ẹ̀rìmọ̀sẹ́lẹ̀kẹ̀. Haúsá yọwọ́ ẹ̀ báyìí. Wọ́n gbé ẹ sórí àga. Wọ́n gbé ẹ sórí àga dígẹrẹwu. Wọ́n ní kó fìdí wo ìgbókìtì ẹ. Káì. Sórí ó máa so ó bọ́ báyìí. Wà á bọ́ báyìí, wà á fọ́nká. Ó fọ́nká síbẹ̀. Ó ti gbọ́ tọrọ fọ́nká lérí. Wọ́n ti ẹ̀ ní rí pieces ẹ̀ kó. Nonsense. Wọ́n dá sọnù. Ó kó sí lọ. Bẹ́ẹ̀ náà ló ń jó. Ló ti di bẹ́gbẹ̀ wọ kọ́nà. Bí ìgbà tọwọ́ mọ́tò ti ya. Kò sí sọ́ọ̀. I mean, it's a show of shame. Lójútì ni.
You cannot shame the shameless now. You can't shame the shameless. You can't shame the shameless at all. O kàn display shame all over the. Bó o sọ̀rọ̀ wàá ṣì wí. Bó o gbọ́ wàá ṣì gbọ́. Bó o rìn wàá ṣe. Ó wá da bóòtì ara lẹ̀. Ọmọ ọdún mélòó gan ni ẹ o ti da bóòtì ara lẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ kó gbogbo òórùn yẹn ẹ bá wa kó lọ. Ẹ bá wa kó lọ. It's not funny at all. It's not funny at all. Wọ́n kàn ní Fáwọ́lọ́wọ́ ń gbà tàwọ́lọ́wọ́. Wọ́n kàn ní Fábíọ́lá máa jẹ́ lọ́wọ́ ẹ̀yìn rẹ̀ Abíọ́lá. Wọ́n kàn tiẹ̀ náà fún ẹ báyìí. Lámìrin ìjọba. Ẹ múra sí. Olówó tó fẹ́ dọ́là. Ògbókìtì kírun. Olórúkún ọ̀fọ̀rúkún láǹdì. Ẹ múra sí. Ẹ kó ṣídà sọ́hùn. Ẹ kó ṣídà sọ́hùn. O tiẹ̀ ti wá di nuisance. Ìgbà tó sọ̀rọ̀ tó kó wá dákẹ́ gan. Ó bẹ́tà ẹ̀. Tó bá ti ṣínú báyìí blunders ni. You have nothing to say. You have nothing to offer except money bag. Money bag ẹ máa pín káàkiri. Ẹ máa pín káàkiri. Owó tó máa tó useless. Múra sí. Don't mind me, Jerry. I just need to say something about Bola Ahmed Tinubu's show of shame. And it's like maybe they're just deceiving him. It's feeling so cool about himself that as if he's doing something great, which he isn't. It's a total disaster, a total disgrace. He has nothing to offer. He's gonna collapse because the stress is health could be at all. You want to mobita rekusina. You want to mobita rekusina. My kinte mi alara la. Please, all I know is stop this show of shame. Stop this show of shame. The báyìí sìn. Wọ́n ti lọ bẹ́ẹ̀ wú. Amẹ́ríkà gan ti wò ó ti rí nǹkan tí Amẹ́ríkà kan fún ẹ àti wà tàbí bá ká. So until I come your way again. Ẹ ṣe tẹ́tí sí mi. Orúkọ mi ò yí padà o. Èmi náà ni o. Èmi tí ní tòótọ́. Àìtàlẹ̀ àbíamọ. Until I come your way again. Bye.